Koikimedia, bringing the world closer to your doorsteps. Right there is the market, the local market on a Sunday, where traders are just settling in and ready to, to make sales. These are fresh produce, as we say. Farming is one of the biggest imports to the world, not just to the world, within Africa as well. And what you're looking right here now, this morning, is many traders that are preparing the ground. They're offloading. When we talk about farming, it's one of the biggest imports in the southwest, during the regional government. And this is one of the reasons why we are saying we want to have an independent Yoruba country where we can trade, across the globe, with many activities, and that can make a lot of billions of dollars. Koikimedia náà ní ìlú Áfíríkà tí a bá ń sọ̀rọ̀ nípa nǹkan àgbẹ̀ òun náà lẹ́ ń wò lẹ́yìn mi yìí tá a bá ń sọ pé àwa tá à ń gbé nílùú òyìnbó a lè kó nǹkan láti bí báyìí kó lọ sí Europe kó lọ sí America àmọ́ ṣé a níjọba tí ó jẹ́ kó wà enabling kí gbogbo nǹkan yẹn lè tètè dé ọ̀dọ̀ tiwa lọ́hùn torí pé àwa nídẹ̀ ó pọ̀ ní bíbáyìí lóòótọ́ but kò pọ̀ lọ́dọ̀ tiwa lọ́hùn tá a bá ń sọ nípa ẹja nípa ẹran nípa gbogbo nǹkan tí ó ń lọ sẹ́nu ìdí tá a ṣe ń sọ pé tá bá ní ìjọba orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tiwa ní tí gọ́ọ̀mẹ̀ntì wa máa kọ́kọ́ ṣe ni pé ó máa jẹ́ kí gbogbo àwọn tó ń tà yìí kò síbi tí ẹ ti rí àwọn kan tó ń tà yìí nísìn á lè tètè dé lóyìnbó àmọ́ tí ẹ bá ní ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ìbéèrè tí mò ń béèrè ni pé kí la máa ṣe sáwọn diaspora tó jọmọ Yorùbá tó ń bẹ ní Brazil tó ń bẹ l'Amẹ́ríkà ní Canada tí wọ́n dẹ̀ fi máa jẹ oúnjẹ títọ̀dọ̀ tiwa lọ́hùn gbogbo tẹ́ ń wò yìí ó yẹ kó máa dé Europe in less than 12 hours 6 hours ní láti Yoruba land dé UK but tí a ti sọ̀sọ̀ ní gbogbo àwọn nǹkan báyìí kò lè lọ síbi tó yẹ kó lọ nítorí pé the bottleneck is just too much ìdí tá a ti ń sọ pé ẹ jẹ́ ká dá dúró ká lè gba ilẹ̀ wa kúrò lọ́wọ́ àwọn tí kò fẹ́ jẹ́ kí àrí àṣeyọrí ṣe. Koikimedia, life in Africa, where we will continue to engage.